ọdún tuntun tí ń bọ̀ sọ fún Sátánì wípé o ò láṣẹ lórí mi. Ọlọ́run akọ́dá ayé aṣẹ̀dá ayé ọba tó dóhun gbogbo tó mọ ohun gbogbo òun náà la láṣẹ lórí ayé mi. Bẹ́ẹ̀ ni wàá máa gbàdúrà kó sọ fún Ọlọ́run wípé kẹ́ kó gómi fọ̀hún ó la àgbáyé já jẹ́ kó gómi fọ̀hún ó la àgbáyé já jẹ́ kó gómi fọ̀hún bàbá ó la àgbáyé já jẹ́ kó gómi fọ̀hún ó la àgbáyé já ògo Jábésì fọ̀hún ó la àgbáyé já ògo Ẹ́sítérì fọ̀hún ó la àgbáyé já jẹ́ kó gómi fọ̀hún kó la àgbáyé já jẹ́ kó gómi fọ̀hún bàbá kó la àgbáyé já ayé òrò pẹ́sẹ̀rì lè dáyà ọba láàfin ara mi ọmọ ẹrú lẹ́sẹ̀rì Ọlọ́run tó gbé dé ipò ayaba tó dé àṣẹ ọba ló lọ ó lọ wòran ijó ni ó ráwọn ọ̀rẹ́ rẹ̀ tó ń lọ wòran àṣẹ ọba lọ́jọ́ yẹn ló bá pa àwọn ọ̀rẹ́ rẹ̀ wípé dákun jọ̀wọ́ ẹ jẹ́ kí n tẹ̀lé yín èmi náà fẹ́ lọ wòran gẹ́gẹ́ tó débi àṣẹ ọba lọ́ba bá rí ọmọbìnrin tó rẹwà ò ní wípé níbo lọmọbìnrin yìí wà láìmọye ọdún ẹ dákun ẹ bá mi pè é wá ó bá ti gbẹ́sẹ̀ lé mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọba nìkan òun kọ́ ó ti wà láàfin ọba tipẹ́tipẹ́ àmọ́ ọba ò rí náà rí ó ti ń ṣẹrú láàfin ọba tipẹ́tipẹ́ àmọ́ ọba ò rí náà rí ìgbà tá àkókò dé tó go Ẹ́sítérì ṣetán láti fọhùn jáde májẹ̀mú ńlá agbára Ọlọ́run fa agbára hàn mo fẹ́ kẹ́ mọ̀ wípé Ẹ́sítérì nìkan kọ́ òun nìkan kọ́ ló wà láàfin ọba àwọn kan ti fẹ́ ọba wọ́n ti so lórí láàfin ó tó di wípé Ẹ́sítérì dáyàbá àmọ́ ó sọ fún un wípé ohunkóhun tó o bá béèrè lórúkọ mi Ẹ́sítérì èmi yóò sì máa ṣe ní kankankankan ó ní láti wákàtí yìí lọ ìwọ ti dá láṣẹ ó yá máa pàṣẹ máa béèrè ohun tó o fẹ́ ẹ wá wo Jábésì ká tóbi àti inú oyún ní àti sọ Jábésì lọ́mọ ìbànújẹ́ ara mi àmọ́ gbójú sókè ó sọ fọ́lọ́run ọba ò wí pé dákun jọ̀wọ́ pa májẹ̀mú kí májẹ̀mú rẹ lórí mi kémi lè borí erùpẹ̀ ṣe rere tí orúkọ mi kúrò ní Jábésì ọmọ ìbànújẹ́ táráyé ń pè mí gangan òṣòro fọ́lọ́run láti yí orúkọ rẹ padà kúrò lórúkọ tí bàbá àtìyá ò sọ ẹ́ láti sọ ọ́ dolóríire fọ́lọ́run bá lè yí orúkọ Jábésì padà ó sọ ọ́ lólóríire ọmọ yí orúkọ mi padà bàbá kó o gbé mi dé ipò àṣẹ jẹ́ kí májẹ̀mú agbára rẹ fọ̀hún láàyè mi. Jẹ́ kó ògo rẹ fọ̀hún láàyè mi bàbá jẹ́ kó ògo rẹ fọ̀hún kó la àgbáyé já ó yá jẹ́ kó ògo mi fọ̀hún bàbá kó la àgbáyé já jẹ́ kó ògo mi fọ̀hún kó la
ni mí ẹ má mọ orúkọ mi lélẹ̀ oníṣègùn rárá kò sépa kò ṣébíwò ẹ̀yin lójú Elédùmarè ni mo jẹ́ òṣò tó o bá gbógun tì mí àgbẹ̀lẹ̀jẹ̀ dandan ni àjẹ́ tó o bá gbógun tì mí àgbẹ̀lẹ̀jẹ̀ dandan ni toráwòrán Elédùmarè ni mò ń ṣe ó ní ẹ má ṣe fọwọ́ kàn án torẹ́ ní àmì òróró mi ni ó ní mo jẹ́ ta ló sọ pé ń parẹ́ máyé ilẹ̀ lánú gbé wọn mi lójijì kan lè mọ̀ pálágbára ńlá ló jẹ́. ògo mi á fọ̀hún Àgbáyé já Bísí best entertainment kọ́wọ́n jọ.